Ológe show ìdọ́tẹ̀ mi gbọ́ ẹ máa wo Bísí Ológe nínú Instagram nínú gbogbo YouTube wọn pé méjì mo kàn sọ fún ni orúkọ mi ni Alhaji Adé Adérelé tí gbogbo yín mọ̀ ní Adé Adérelé a Nollywood group Bísí Ológe kó pọ̀ Bísí Ológe Wọ́n ní kí ló ń tẹ̀ wá? Ẹ tó gbé mi wá dà. Ṣé o last girl wọlé last girl? Wọ́n rìn kìí ẹgbẹ́ múra ẹ̀ ní ìmọ̀. Olùwọlé tó lọ sẹ́yìn lọ́mọ yìí. Wọ́n rìn kìí irọ́ àwọn ọmọ tó wọlé yá láti ṣe àwọn. Àwọn ìwé bá àṣà kọjá. Sẹ́yìn wọ́n ẹ̀mí ìdáwọ̀ yà á ṣe wá lọ́wọ́ ṣiṣẹ́. Sáwọn ṣe lè pa ẹ báyìí. Àyẹ̀wò wá ní báwọn kọlu kámẹ́rà. Wá ṣiṣẹ́ ẹ̀ ni mo bá wọn kọlu kámẹ́rà. Ẹ dáwọn pa kámẹ́rà. God bless you all.